ọmọ Yorùbá gọ́vnà Oyèbánjí wọ́n ti tutọ́ sókè wọ́n ti fojú gbà wàhálà ti dé bá àwọn Fúlàní tó wà nípìnlẹ̀ Èkìtì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gọ́vnà Oyèbánjí ti yarí pátápátá kódà àwọn Fúlàní tí wọ́n ti sá korobá kúrò nílùú Èkìtì báyìí níṣẹ́ wà ní gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà Awon Fulani yóò ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ọ̀sẹ̀ táwọn Fúlàní ṣe ní ìpínlẹ̀ Èkìtì lábẹ́ lẹ́yìn ọdún kan ó lé díẹ̀ tọkùnrin náà ti gbàjọba tí kì í sọ̀rọ̀ lórí ọ̀sẹ̀ táwọn Fúlàní ṣe náà ẹ̀rọ ti pé bí àwọn Fúlàní darandaran bó ṣe ń fi màálù bá òkú jẹ́ tó ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ gómìnà ilẹ̀ Yorùbá yóò kì í sọ̀rọ̀ tó máa gbójú sọ̀rọ̀ ṣùgbọ́n tí gómìnà Awon Fulani ti ìpínlẹ̀ Èkìtì ó ti sọ̀rọ̀ lórí ìwà burúkú tí àwọn Fúlàní darandaran tí wọ́n ń wù nínú ọ̀sẹ̀ tá a wà yìí ẹni gómìnà sọ̀rọ̀ ní ìlú ìpínlẹ̀ Èkìtì lásìkò tí wọ́n lọ ń ṣe aṣọ lójú ilé ìwòsàn ìpínlẹ̀ Èkìtì specialist hospital tí wọ́n fẹ́ sọ di tìjọba àpapọ̀ èyí tí yóò di Federal Medical Center báyìí FMC ibẹ̀ mà ní gómìnà ti sọ̀rọ̀ yìí ó ló jẹ́ nǹkan àbànújẹ́ pé àwọn Fúlàní darandaran wọ́n fi màálù bá òbítíbitì oko táwọn èèyàn dá ní ìlú ìpínlẹ̀ Èkìtì ó lọ́ fi bàjẹ́ ó lè máa bá wọn ní. pékélé arúgbó jẹ gbèsè àyà má kó àwọn Fúlàní yìí ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Oyèbánjí tìlú Èkìtì gómìnà yìí ṣe gudugudu méje yàyà mẹ́fà ohun tí gómìnà kankan ò tí ì ṣe rí nílẹ̀ Yorùbá gómìnà yìí ṣe bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí intelligent report ó ń kàn wá lára wípé àwọn Fúlàní wọ́n ti ń sá kúrò nígboro Èkìtì bóyá arọ́ ni bóyá òótọ́ wà ní àmọ́ bó àwọn tó fún wa ní information yìí wọ́n ṣe àwọn tí wọ́n lè parọ́ wọ́n ní gọ́vnà yẹn ó ti sọ ó tutọ́ sókè ó fojú gbà á mò ń gbọ́ pé àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọba nínú ọ̀rọ̀ tí ẹgbọ́n sì tí wọ́n ní gómìnà yẹn sọ wọ́n ní gómìnà yẹn kọ́kọ́ ránṣẹ́ sí gbogbo àwọn àgbààgbà tí wọ́n wà lẹ́kìtì tó gbogbo ala mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ màálù táwọn Fúlàní yìí ń sìn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí tó pọ̀ jù bẹ́ẹ̀ òun lẹ ṣe rí wípé kò sí ohun tí Fúlàní lè ṣe nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa wọn ní dákẹ́ nígbà tó jẹ́ pé bísínẹ̀sì wọn ló ń bá wọn improve gọ́vnà Oyèbánjí ti wá ṣe gudugudu méjì yàyà mẹ́fà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ̀mí yínníyínní kí ni lè ṣe mí ọmọ Yorùbá a sọ fún yín àwọn Fúlàní wọn ò ní ìfẹ́ wa bó tilẹ̀ wù kó mọ mo sọ kankan lánàá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn notice mo sọ fún yín mo ní àwọn àgbààgbà Fúlàní wọ́n ti dá gbogbo àwọn ọmọ wọn síta wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní lọ máa dàlúrú kó máa ṣe àwọn èèyàn lọ́ṣẹ́ àwọn kabas òun lẹ́ṣẹ́ rí tó fi jẹ́ pé àwọn Fúlàní tí kò bá ṣẹlẹ̀ ń bílẹ̀nì the same thing ó tún máa ṣẹlẹ̀ lọ́la gbogbo ala mọ̀ pé ẹgbẹ́ Èkìtì ni Oǹdó wà tí Oǹdó ṣẹlẹ̀ níbi àbí 5 days ago nísìnyí báyìí ìgbà tó rí pé wọ́n jẹ lọ wọ́n tún ti ta mẹ́kìtì wọ́n wá ń gbé wa yẹ̀wò lẹ́yìn tèkìtì nísìnyí báyìí ẹ máa tún gbọ́ pé wọ́n tún ta sí bí Kwara Ọ̀ṣun Ọ̀yọ́ tàbí Èkó àbògùn because wọ́n fẹ́ ṣe káríkárí ni a dẹ̀ ń sọ fún ẹ̀yin bàbá wípé àwọn ará bíi wọn ò nífẹ̀ẹ́ wa bó tilẹ̀ wù kó mọ́ Fúlàní ò nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá àwa là ń tọ́nà wẹ́bí tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ rárá Ṣàngó apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀ ṣéru Fúlàní ló wá ń sọ ilẹ̀ Yorùbá la wà yìí kí lẹ fi ṣe eré yìí ìdí nìyẹn tí àwọn àgbààgbà tí wọ́n nífọ̀n tí wọ́n lè kọ́ná tó lágbára tó lógun abẹnú gọ̀ǹgọ̀ lọ́wọ́ tí wọ́n ṣe lè lò torí wípé àwọn tí à ń pariwo wọn yìí àwọn lọ handle bísínẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yìí ìmí ni wọ́n ní màálù tó 5,000
ìmí ni wọ́n ní màálù tó tó 3,000, ìmí ni wọ́n ní màálù tó tó 1,000, ìmí ni wọ́n ní màálù 500, kìmí ní 200 tó jẹ́ pé àwọn Fúlàní ló ń bá wọn dà á. Wọn ò dẹ̀ lè ra oúnjẹ fún wọn, wọ́n wá ní kó máa dà káàkiri inú ìlú. Àgàgà wọn baálẹ̀, ọba, olóyè ní inú àwọn rural area yẹn bí oko abúlé nǹkan tọ́mọ̀ pé kò fi bẹ́ẹ̀ lajú. Wọ́n fẹ́ sin màálù, wọ́n fẹ́ jèrè, ṣùgbọ́n wọn ò fẹ́ tọ́jú màálù. Gọ́vnà yìí mo sì máa pín ẹ̀tọ́ fún yín. Gọ́vnà yìí ní tóun bá bẹ̀rẹ̀ sí ní bínú tí ọba kankan àbí anybody bá rányàn sóhun, òun ò ní dá wọn lóhùn. That is a very good move. Kí ló dé? Torí bísínẹ̀sì màálù ẹ̀dẹ̀ jẹ́ káwọn arábí kọ́ máa pa wá pakúpa just like that. Nísìnyí báyìí a gbọ́ pé àwọn Fúlàní wọ́n ti sá kúrò l'Èkìtì. Intelligent information tó rí ṣìmísìn nìyẹn. Wọ́n ti sá kúrò l'Èkìtì because wọ́n mọ orí èèyàn tí màá yẹn jẹ́. Kàwọn tó lè mọ màá yẹn, wọ́n ní màá yẹn ò sọ̀rọ̀ jù wípé tó bá dúró báyìí tó bá ń wòyàn wọ́n ní kò sẹ́ni tó lè predict nǹkan tó máa jẹ́ next move ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tí wọ́n ti gbọ́ nípa ẹ̀ wọ́n ní wọ́n ti ferege. Ẹ̀yin náà ẹ wò ó nílẹ̀ Yorùbá káwọn Fúlàní máa fọwọ́ lálẹ̀ fún wa. Ṣèbẹ́ gbọ́ kọ̀rọ̀ tí El-Rufai sọ ní èní, ó ń jẹ́ kó máa yé Tinubu pé kò sẹ́ni tí wọ́n lè yọ, kò sẹ́ni tí wọ́n lè vote out. A sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin lẹ̀ ń tọ́nà wẹ́bí, these people don't love you. Àwọn ọmọ yín la nífẹ̀ẹ́ yín. Ìfẹ́ tàdé ní sí gẹ́gẹ́ bí bàbá ló jẹ́ ká máa sọ fún yín pé bàbá ẹ máa bọ̀ ní tó bá di kàráǹgídá pé ẹ fẹ́ lo tá méjì, ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá kí ẹ wá jẹ president. Ẹ wo ohun tí àwọn wèrè tí wọ́n tó nǹkankan, tí wọ́n tó ń tán pera wọn, ẹ wo tó ń fojú àwọn ọmọ yín rí. Ẹ wo tó ń fojú wa rí. El-Rufai tó ṣe bẹ nípò òun nífẹ̀ẹ́ òun nígbà tó rí pé plan máa ti change torí Shettima ni El-Rufai ṣe support Buhari, ṣe support Bọ́lá Ahmed Tinubu. El-Rufai yóò nífẹ̀ẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu. Ṣé mọ̀ pé time election yẹn bí bàbá ṣe ń ṣe bẹ ní pé wọ́n mì tán ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ṣe bẹ ní tó máa kú lọ́la. Ó ti wá hàn sí gbogbo àwọn northern elders pé politics ni President Bọ́lá Ahmed Tinubu lò fún wọn. Ó ti hàn sí wọn báyìí pé politics ni bàbá ń play. Bó ṣe wá hàn sí wọn nísìnyí, wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti da ojú ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu bolẹ̀. Àwa lè sọ fún bàbá kó má wulẹ̀ jẹ́ kó dà bolẹ̀, kó tú wa ká, kó ní kálukú máa bá tiẹ̀ lọ. El-Rufai ti rò pé Shettima ló bá padà di president. Kódà níbi tí àwọn èèyàn predict dé, ẹ lọ wo CNN. Nígbà tí CNN fẹ́ dárúkọ àwọn presidential candidates kí wọ́n tó ṣe election, nígbà tí CNN fẹ́ dárúkọ president, ó dárúkọ bàbá wa Mọ́ Sowore, ó dárúkọ wọn as candidate AAC, ó dárúkọ Àtíkù as candidate PDP, ó dárúkọ Peter Obi as candidate Labour Party, wọ́n wá dárúkọ Shettima as candidate APC. Ẹ̀yin tẹ́ bá rí kíní tí mo sọ yìí, kẹ́kọ́ sí comment section. I swear to God, mo fojú ara mi rí, wọn ò sọ fún mi. CNN gbé jáde gàdàgbà because everybody ti believe wípé kí bàbá yìí tó lo 3 months tàbí 6 months ká wá bí rọ́ọ̀lù. Kódà gan ọba Solomoni predict ẹ̀, ó ní tí Tinubu bá lo 6 months kọ́ jó òun sẹ́wọ̀n àbí kọ́ pàwọn sọ́bíṣẹ́lẹ̀ ṣá ní ọba Solomoni sọ. Ẹ̀rù bà gbogbo ilẹ̀ Yorùbá lọ́bi sọ pé ọba Bọ́lá ẹ má waste opportunity yìí, ẹ má wulẹ̀ lọ fún president, ẹ jẹ́ ká pín. Now ẹ wo ìwà táwọn northern elders, ẹ wo attitude tí wọ́n fún Tinubu sìn. Àìmọye àwọn news tí wọ́n ti gbé jáde
ní àti ilẹ̀ Haúsá tí gbogbo àwọn lídà wọn jẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹ jẹ́ máa play kìíní lọ nǹkan méjì ni mo fẹ́ play fún yín kẹyọ kan ni mo sì play kọ́ lọ́n fún mi lókun àtagbára láti lè mú lè rí mi ṣe. lórí ọ̀sẹ̀ tó Fúlàní ṣe náà ẹ̀rọ ti pé bí àwọn Fúlàní dáradára bá ṣe ń fi màálù bá ọkọ̀ jẹ́ tó nílẹ̀ Yorùbá ọ̀pọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá ni kì í sọ̀rọ̀ tó máa ń gbójú sọ̀rọ̀ ṣùgbọ́n tí gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ó ti sọ̀rọ̀ lórí ìwà burúkú tí àwọn Fúlàní dáradára tí wọ́n wù nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìní gómìnà sọ̀rọ̀ ẹ̀ ní ìlú Ìkọ́lé Èkìtì lásìkò tí wọ́n lọ ń ṣe aṣọ lójú ilé ìwòsàn Ìkọ́lé Èkìtì Specialist Hospital tí wọ́n fẹ́ sọ di tìjọba àpapọ̀ èyí tí yóò di Federal Medical Center báyìí FMC ibẹ̀ mà ní gómìnà ti sọ̀rọ̀ yìí ó ló jẹ́ nǹkan àbànújẹ́ pé àwọn Fúlàní darandaran wọ́n fi màálù bá òbítíbitì oko táwọn èèyàn dá ní ìlú Ìkọ́lé Èkìtì Ìkọ́lé Èkìtì ó lọ́ fi bàjẹ́ ó ló lè máa bá wọn nínú jẹ́ gidigidi ó ní oko tó yẹ pé ìjọba ló tún pé owó sílẹ̀ pé káwọn èèyàn fi dáa ó nígbà tó ń dé ibi tí oko náà wà ó ní ọ̀sẹ̀ tó ń máa Fúlàní ṣe pẹ̀lú màálù wọn olómìnira fẹ́ẹ́ lè máa jábọ́ lójú òun ìpè ṣe nǹkan tó ń fojú àwọn àgbẹ̀ rèé gómìnà wa tú àṣírí àwọn ọba pàápàá ní ìpínlẹ̀ Èkìtì pé ń bọ̀ ní sí ilé ẹ̀sìn pé púpọ̀ wọn ló súnmọ́ àwọn Fúlàní dáadáa náà jù. ọ̀fẹ́ tó gbẹ́rù sọ̀rọ̀ ní òun kábíyèsí náà báyìí pé wọ́n lọ bóun rí àwọn Fúlàní náà kan kìlọ̀ fún wọn kó kán tọwọ́ mọ́ àbáṣọ tó bá fẹ́ da màálù wọn fún wáyé tí wọn yóò ti máa dà á kì í ṣe kán máa fi jẹ oko olóko láàrin ìlú wàhálà táwọn àgbẹ̀ ń ṣe ó ní òun mọ̀ pé àwọn ọba Yorùbá pàápàá ti ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú bó ṣe súnmọ́ Fúlàní ẹ̀rù wọn yóò ká wọn ó ní nítorí pé gómìnà bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ máa fi ọwọ́ fún mọ́ àwọn Fúlàní náà ó ní kí ọba ní Èkìtì kankan kó má ti wá bá àwọn bẹ̀bẹ̀ nítorí pé òun gbọ́kàn sínú wọn ó ní ọba tó bá wá bẹ̀bẹ̀ ó lóun lè dá owó abẹ́rẹ́ lóhùn o. ẹ mọ̀ kan gómìnà ò fẹ́ sọ pé gómìnà ò fẹ́ là mọ́lẹ̀ pé àwọn ní experience pé àwọn ń gbọ́ pé àwọn gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọba ló ní màálù òtítọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ló ń sin màálù bẹ́ẹ̀ ni mo sọ fún yín òun ló ń fà á tó ti jẹ́ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kò rọ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́rùn láti sọ pé àwọn fẹ́ kojú ìjà sí Fúlàní tó bá tiẹ̀ bá wọn jà ó jẹ́ kí wọ́n lè defend àwa ọmọ wọn gbogbo ayé dẹ̀ ló mọ̀ pé cow rearing is a private business ẹ lè máa ṣe business kẹ́ máa pawó sókè kẹ́ máa pa owó sápò kí àwa aráàlú kí àwa máa fẹ̀mí wa ṣòfò nítorí pé fẹ́ sin màálù so kò sọ ọmọ Yorùbá kankan tẹ̀yìn àgbàgbà tẹ̀ ń sin màálù lẹ́kọ̀ọ́ màálù yín fún kò sí ọmọ Yorùbá kankan tí ó lè bá yín sin màálù now gómìnà yìí ti sọ̀rọ̀ tó pọ̀ kí inú mi dẹ̀ dùn tí gbọ́ nǹkankan o tí gbọ́ nǹkankan gbogbo ayé ti wá rí nísìnyí wípé àwọn Fúlàní wọn ò nífẹ̀ẹ́ wa àwa là ń tọ́ná wẹ́ bí ẹ̀rùfà bí ó ṣe wà yẹn gbogbo ọ̀nà tó máa fi gbé bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó máa fi gbé wọn ṣubú gbogbo ọ̀nà yẹn ló ń gán nísìnyí ṣèbẹ́ni tí bàbá Àwùjalẹ̀ fi jẹ ọba ní ìyẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu a máa ń sọ fún yín gbogbo ẹni tí ẹ bá máa mú mọ́ra ẹ jẹ́ kó jẹ́ àwọn ìran yín ẹ jẹ́ kó jẹ́ àwọn ọmọ yín ẹ yé ṣoore tí ó lọ́pẹ́ síta náà bàbá Àwùjalẹ̀ fi ẹrùfà ìjẹgbọba níyì torí pé ó súnmọ́ yín a mọ̀ pé tọ́wọ́ yóò bá sí bẹ̀ wọ́n ní fi jẹ́ wọ́n wá fi jẹgbọba níyì ilẹ̀ Yorùbá sì ó wá sọra ẹ̀dí gbógun ti ilẹ̀ Yorùbá torí kò ṣe Tinubu nìkan ló bá jà ìran Yorùbá gangan ní problem ìran Yorùbá gangan ló ń bá jà ẹ̀yin náà tẹ̀lẹ̀ jẹ́ bàbá wa ẹ̀yin lẹ̀ ń fún wọn ní opportunity àti máa sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí mo fi Ọlọ́run búra a lè sọ fún àwọn local securities wa ẹ fún wọn ní àwọn nǹkan tó bójú mu ẹ fún wọn ní nǹkan tó ṣe lé Fúlàní darandaran ẹgbọ́n tó ṣẹlẹ̀ ní Ìjẹrin tó ṣẹlẹ̀ ní Ondo State àwọn Àmọ̀tẹ́kùn wọ́n lọ pé Àmọ̀tẹ́kùn pé àwọn Fúlàní fi màálù jẹ oko àwọn Àmọ̀tẹ́kùn dẹ̀ débẹ̀ wọ́n bá wọn jà wọ́n ṣe anything wọ́n fẹ́ kó àwọn màálù yẹn kúrò ní oko yẹn tòwókò yẹn tóbi gan
the next thing àwọn Fúlàní wọ́n dẹ̀ lọ ambush àwọn Àmọ̀tẹ́kùn, wọ́n ṣe wọ́n ṣìkàṣìkà, wọ́n ṣe wọ́n ṣùkúṣùkú, wọ́n ṣe wọ́n níṣekúṣe. Òun làwa ṣe ń sọ fún yín wípé tàbá even tó bá restore Nàìjíríà tó bá restructure Nàìjíríà lé ní kò lè stop gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan ló kàn máa stop. Ṣèbí Èkìtì ní Fúlàní wá tí wọ́n ti wá ṣe wá ń jàmbá yìí. Ṣèbí àwọn local security tá máa lò tá bá ní instruction yìí, ṣèbí àwọn náà làwọn Fúlàní ni wọ́n náà tí wọ́n fẹ́ pa wọ́n yìí, tí wọ́n nìkan nù wọ́n pé ẹ̀mí fẹ́ bọ́ lẹ́nu ẹ̀. Ànàpá máàpù ni wọ́n fi wọ́n ṣe. Gbogbo nǹkan yìí dẹ̀ ni bàbá wa Chief Sunday Igboho ti sọ nígbà tẹ́ fẹ́ dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Wọ́n sọ ìgbà tẹ́ pé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dami ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarérin ká ní arérin. Gbogbo nǹkan yìí ní bàbá yìí ti sọ nígbà tẹ́ dá Àmọ̀tẹ́kùn tẹ́ dá sílẹ̀ nígbà yẹn tẹ́ ní kó wá jẹ pé kó wá jẹ olórí Àmọ̀tẹ́kùn. Ọ̀n sọ pé àwọn ò ṣe, but ohun tó fà tí bàbá wa fi padà yọwọ́ ni pé ẹni kọ́ ló máa register online. Local security dẹ̀ la pè wọ́n kọ́ wá lọ máa register lórí social media. Ẹgbẹ́sábẹ́ government ó jẹ́ local security la pè Àmọ̀tẹ́kùn, kò jẹ́ kó sí lábẹ́ government, ó jẹ́ kó wà lọ́dọ̀ àwọn traditional rulers normal kọlọ́pàá lè wà lábẹ́ government. Ká ní àwọn Àmọ̀tẹ́kùn wà ní ọ̀dà àwọn lọ́balọ́ba nǹkan tó jẹ́lẹ̀ Yorùbá áhùn irú àwọn Fúlàní yẹn sì wọn bí aláìyá wọn dá, because one ẹni tó máa gbà sínú Àmọ̀tẹ́kùn ó máa jẹ́ ní táwọn bàbá wa máa búra fún, tó máa jẹ ìyáláìyá ewédú àtàmàlà débi pé tí Fúlàní bá rí gan kó rí Fúlàní nílé bẹ̀rẹ̀ tí ní dìde tó yìí débi tó máa súnmọ́ bí tó wà, tó máa rú wọn lágbára, tó máa dira fún wọn, tó máa ṣe gbogbo ẹ̀. Wọ́n á dẹ̀ múlẹ̀ páwọn ní lọ fi jalè. Ṣèbí báwọn bàbá wa ṣe ń ṣe Àgbẹ̀kọ̀yà ńgbà yẹn nìyẹn tí ó sì lábẹ́ government tó wà as local security. Nísìnyí báyìí tí Àmọ̀tẹ́kùn tó bá pa Fúlàní kankan, before you know wọ́n á ní kó transfer Àmọ̀tẹ́kùn yẹn sí Àbújá pé kọ́ máa ní ọ̀gá is interested, tàbí kọ́ ní kọ́ transfer ẹ̀ sí ọ̀dọ̀ gọ́vnọ̀ pé gọ́vnọ̀ ní interest. But tí ó bá jẹ́ pé ìjọba ló ń kọ̀ǹtú ẹ̀, tó jẹ́ pé àwọn àgbààgbà tó dá àwọn traditional rulers ló ń kọ̀ǹtú ẹ̀, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀. Ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ lọ mú kẹ́yìn Àmọ̀tẹ́kùn ẹ lọ múra dáadáa. Ẹ̀yin tẹ́lẹ̀ kí ń ṣe Àmọ̀tẹ́kùn náà ẹ lọ múra dáadáa, torí àwọn ará bíi ohun tá à ń gbọ́ tá à ń rí káàkiri olórí afẹ́fẹ́ pé wọ́n fẹ́ ṣe kò dẹrùn. Wọn ò mú ní kékeré rárá. Àwa náà dẹ̀ gbọ́dọ̀ bá wọn mú láàbọ̀. Bọ́ bá ṣe ń dé kọ́ máa mọ̀ pọ́kùnrin làwọn bá, bọ́ bá ṣe ń dé kọ́ máa bá wa lákọ, kọ́ máa kọ̀ máa pa wá pàkúpa. Ọmọ Yorùbá àwọn Fúlàní wọn ò kì í ṣe ọmọ ìyá wa. Ẹ má jà tán kẹ ẹ má jà parọ́ fúnra wa. Eré kí lajá ń bẹ́kùn ṣe? Eré kí ni ajá ń bẹ́kùn ṣe? Àwọn Fúlàní ti jẹ́ ká mọ̀ pé àgùntàn yá àwọn òbí dúdú. A ò sọ pé àbágùntàn wọn ṣe, àgùntàn wọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. Then kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Self-determination is the right. Alẹ́tọ̀ láti we the indigenous people of Yoruba land, we are entitled to our opinion. We have the right to make decision on our own. Alẹ́tọ̀ a ní ẹ̀tọ́ alágbára láti make decision pé okay o a sì fẹ́ máa ṣe Nàìjíríà o a ṣe Nàìjíríà mọ́ o. Ẹ sọ fún mi kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́? Yes. Kí ló ń dùnú ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́? Àwọn àgbààgbà Yorùbá àwọn fún ara wọn mọ̀ pé problem tá à ń face nílẹ̀ Yorùbá lè ní torí pé a wà lábẹ́ Nàìjíríà ní gbogbo ayé ló mọ̀.
gbogbo alóòrè la gbọ́rọ̀ tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n sọ lánàá, gbogbo alágbọ́rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní àwọn fún ara àwọn ti wà nínú àwọn tọ́jọ́ ń pariwo restructuring yìí, pé ṣùgbọ́n at the end of the day àwọn wá rí wípé kò sọ́nà ń bẹ̀. Mi ò lè bá wọn takò àwọn tó ń béèrè fún restructuring, they are entitled to our opinion, but èmi fẹ́ jẹ́ kí gbogbo àmọ̀ lé ní wípé ẹni tó bá jọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá á mọ̀ pé kan tó wà lẹ́yìn ó ti kọjá ọ̀rọ̀ restructuring gan ti late, ó ti late. As a matter of fact, èmi ọmọ Yorùbá mò ń rí Fúlàní bí ọ̀tá mi, Fúlàní náà ó ń kó rí mi bí ọ̀tá ẹ̀, Yíbò rí Fúlàní bí ọ̀tá, Fúlàní rí Yíbò bí ọ̀tá. So a ò kì í ṣe this, a nífẹ̀ẹ́ ara wa that country, a ò kì í ṣe ẹyọ kan, a dẹ̀ lè ever jẹ ẹyọ kan. Ẹ má gbàgbé láti share video, ẹ like, ẹ share, ẹ comment, ẹ máa kọ sí comment section bí mo ṣe ń sọ̀rọ̀ káwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ fact ni ẹ máa bá mi kọ sí comment section. Ẹ jẹ́ kí n mọ̀ pé yes, nǹkan tí mò ń sọ yìí pé ó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká dókè polówó ọjà. Láàólá bitter tea ó jẹ́ tea, ó jẹ́ herbal mixture tó jẹ́ pé ìwọ tí kọ̀ọ̀kan bá ń ṣe ẹ́, bóyá o ní prostate cancer, heart problem, liver problem, anything tó ń kó lè máa ṣe ẹ́ tó mọ̀ pé àgbo lè solve ẹ̀, pé Láàólá bitter tea. Kò dẹ̀ síbi tí wọ́n kì í deliver sí all over the world. Phone number wọn ni wọ́n pè yẹn, ẹ pè wọ́n, kò síbi tí wọ́n kì í send nǹkan sí. Kí wọ́n tó bá fẹ́ àdòdùn tó fẹ́ pẹ́ lórí ẹ̀, tàbí ọ̀tẹ́kùn tó bá gun orí madam báyìí before you see 10 minutes tí wà ti dàtọ̀ owó ẹ̀lẹ̀, nǹkan burúkú ni. Pé Láàólá bitter tea. Now back to ibi tí a ti ń bọ̀. Ọmọ Yorùbá ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n sọ fún wa látijọ́ yìí, gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀. Torí à ń kọ́ àwọn kan ń parẹ́, à ń kọ́ àwọn kan ń parẹ́. Àwọn Fúlàní fún ara wọn ti jẹ́ ká mọ̀ wípé àwọn fẹ́ gba ilẹ̀ wa ni. Wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé àwọn ò ní ìfẹ́ wa. Gbogbo ìgbà ló fi máa ń sọ wípé Nigeria belong to Fulanis. A ò jẹ́ bá wọn jiyàn. Ẹ jẹ́ ká fi Nàìjíríà wọn lẹ̀ fún wọn. Ẹ jẹ́ ká fi lẹ̀ fún wọn. Káwa ọmọ Yorùbá ká dá dúró. Ká wá wò ó. Àwọn fún ara wọn mọ̀ wípé tí Nàìjíríà bá pín lè ní gbogbo ayé tó pè ní Fúlàní bàjẹ́, because automatically àwọn northern part of Nigeria ó máa lé àwọn Fúlàní jáde. Pé ìtí wọ́n bàjẹ́ nínú ayé àwọn tó gbogbo wa la gbọ́rọ̀ kan tí kan náà àwọn tó jẹ́ youth leader tó jẹ́ ẹ̀ka àwọn Nigerian northern youth leaders, ìkànnù wọn ó sọ̀rọ̀ kan. Nígbà tó sọ̀rọ̀ yẹn omi ń bọ́ lójú mi. Ó ní láti ìgbà tí wọ́n ti create Nigeria right from time, ó ní original ọmọ Haúsá kankan kò ì jẹ governor rí, kò ì jẹ president rí, kò ì jẹ senator rí, kò ì jẹ house of representatives, kódà kò ì tí jẹ councillor rí. Wọn ò jẹ nǹkankan rí. Pé gbogbo àwọn tá à ń gbórúkọ wọn lókè tó ń claim north pé ọmọ Fúlàní ni wọ́n, ṣé wọ́n lọ́wọ́ apá ni? Tí wọ́n bá kí ń ṣọmọ, tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń ṣọmọ Fúlàní,
àwọn ará bíi wọ́n á máa pa àwa Yorùbá nípakúpa, àwọn tó dẹ̀ jẹ́ bàbá wọn máa dákẹ́, wọ́n á lanúlẹ̀ bí ẹnu ajá ìyá mi ló pa, tí wọ́n nílé condemn nǹkan táwọn ọmọ yẹn ṣe. Ẹ jẹ́ kí n play fídíò ẹ̀kọ́ ọmọkùnrin yẹn fún yín, bóyá kí a kọ́kọ́ gbọ́ ọ́díò lè tán ná. Tá bá ti gbọ́ ọ́díò ìtàn, màá wá fi fídíò bọ̀bọ́ yẹn sí kí ẹ jájọ gbọ́. Má ṣe o. Ó ní ọba tó bá wá bẹ̀bẹ̀, ó lóun ní dá gbogbo abẹ́rẹ́ lóhùn. Ṣé ń gbọ́? Ó ní òun sọ eléyìí tó ti ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú bó ṣe súnmọ́ Fúlàní ẹ̀mí wọn yóò ká mọ́. Ó ní nítorí pé bóun bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ máa fi ọwọ́ òfin mú àwọn Fúlàní náà, ó ní kí ọba ìpínlẹ̀ Èkìtì kankan kó má ti wá bá àwọn bẹ̀bẹ̀ nítorí pé òun gbọ́kàn sínú wọn. Ó ní ọba tó bá wá bẹ̀bẹ̀, ó lóun ní dá gbogbo abẹ́rẹ́ lóhùn. Ó ní òun sọ eléyìí torí pé gbogbo àwọn ṣẹlẹ̀ kì í fara gbọ́gbọ̀n. Ó ní kámánì tó máa sọ pé òun bí àwọn ọba fún èèyàn fi ń ṣe ìkìlọ̀ báyìí pé kí àwọn ọba ká lọ bá àwọn Fúlàní náà sọ̀rọ̀ nítorí pé láti àsìkò ìlọ ọba tó fi màálù tó fi ba oko olóko jẹ́, òun yóò bá fi ọwọ́ òfin gbé wọn ni. Ṣé rí pé gómìnà yẹn mọ ohun tó ń sọ? Gómìnà yẹn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn màálù tó ń sọ̀rọ̀ ẹ̀, gómìnà yẹn mọ̀ pé àwọn àkàgbàgbà ilẹ̀ Yorùbá ló ní. Gómìnà yẹn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn màálù àwọn ọba ní. Gómìnà yẹn bá ń jí wọ́n lo diplomacy. Wọ́n fẹ́ tójú oníṣọ̀mẹ́, wọ́n fẹ́ tójú oníka mẹ́sàn-án ká. Now mo fẹ́ play video ọmọ Hausa kan fún yín. Bí mo ṣe dúró yìí sí, kó yẹ kí n máa preview ẹ̀ kí a jọ máa analyse ẹ̀. Mo sọ fẹ́yìn yẹn wa pé mo fẹ́ get laptop, HP laptop Core i7 tó ní graphic card. Torí system tí ó bá ti ní graphics card kò ń da fúnṣẹ́ tá à ń ṣe yìí. Ìgbà tí mo lè lọ bèrè yìí tó kéré jù ń bẹ́ẹ̀ London use ní 800,000. Mo dẹ̀ sọ fún yín pé mo ti rí lára owó yẹn, ẹ support mi so that anything tí bá fẹ́ gbé jáde fún yín kó máa wà professional. Bí mo ṣe ń fi fóònù fi record yìí kò dùn mọ́ mi nínú. Ó bẹ̀yìn èèyàn wa kẹ máa wò mí ràn, kẹ support mi sí account number mi 021 41 68 704 GT Bank Zanu Village Oluwatosin 021 41 68 704 021 41 68 704. Kẹ support mi kí iṣẹ́ ilé máa lọ jù báyìí lọ. Now kẹjá lọ wo fídíò bọ̀bọ̀ yẹn òun rè. Against the Fulani people squarely. It is nothing you can do about this now. And you know, from the beginning to whatever it is, the Fulani people has been ruling this country, not the Hausa people. The Fulani has emirate everywhere around the north, not we the Hausa people. Now, there is something that happened that I want to tell you that is the future. You know, the Hausas, we the Hausas have given up on the Fulanis. And like it is, we are having some clash. I want to tell you this clash now is the clash of the titans. Because something happened within the Fulanis. We know we in the Sokoto state, we have villages. Some villages belong to the Fulanis and some villages belong to the Hausas. All the attack in Sokoto state, there is no one attack in the villages of the Fulani people. It's all in the Hausas. And now the Hausas have already opened their eyes. They are now aware of what is happening. There is one attack that happened last 2 weeks. I want to tell you that comes about all of these things. It is the attack that happened, the Fulani man and the Hausa. We the Hausa, we don't rear cow, we don't rear anything that, but rather we farm. We grow crops. Now the Fulani man came and then entered to someone's farm. This is the rainy season time. Entered to somebody's farm, ate the crop, and the man now plant something and now put a poison the cow. The following day, the Fulani kingdoms are waiting for him in his farm. When he came, they killed him at once. That is what triggered this unity now between the Hausa and the Fulani. And when you see us now, we are ready to change everything. In
all the political parties in Nigeria that you see a Hausa man going out around campaign, go and check. It's a Fulani man, not a Hausa man. A Hausa man has not ruled this country. We have been in peace before Usman Danfodio come to Nigeria. He has come and then divide us from our brothers, the real Nigerians, the Igbos, the Yoruba, and the Hausas. Now the Fulani has taken over everything from us. They have deceived our great-grandfathers, they deceived our grandfathers, they deceived our fathers, and now it is our time. Thank God for the social media that you can hear this and share. Let it go viral to everywhere so that people will know that there is a division now between the Hausa and the Fulani. And I'm telling you, next segment you see what we want to tell you from this video so that you understand that there is really a division. Like I was saying, we should try and share the video so that it will go viral. As you are listening, you a Hausa man that have listened to this thing, yanzu akwai bambanci da Fulani da Bahaushe. Ni ina tabbatar ma akwai bambancin kuma shine yanzu nan mun gane Fulani suna ta kashe mu a banza. They have been killing us. And we should not take religion something to take it like it is okay. Okay, if it is fighting for religion, why are they killing the Hausas? Why are they killing us, the Hausas? It is not supposed to be so. And that is why I'm telling you now. The Igbo, the Yoruba, the Hausas are the major tribes in Nigeria. We should not be left out. People will be telling you that Fulani Hausa, there's nothing like Fulani Hausa. It is Fulani and there is Hausa. There's nothing. So share this video, let it go to places, let it go to especially the Hausa groups. If you have all these Hausa groups, please share it so that people will see. Even though you want to the market, just share it so that somebody will know that yes, there is something that is going on. Káàbọ̀ padà yìí ènìyàn wa, ṣé iná ti gbọ́ nǹkan tọ́mọkùnrin Haúsá yìí sọ. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé àwọn tó ń rúlù wa látijọ́ yìí tí wọ́n pàrédè àwọn àṣà Haúsá irọ́ ni gbogbo ẹ̀. Àṣà lè sọ pé bọ́bọ́ yóò mọ ohun tó ń sọ, ó mọ ohun tó ń sọ that because he's educated. Ó dẹ̀ hàn ṣáwà náà gbogbo àwọn ọmọ Yorùbá la mọ̀ pé wọ́n kọ́ka ilẹ̀ Haúsá ni kàwọn Fúlàní wọ́n kọ́ka ilẹ̀ Haúsá wọ́n wá sọ gba àwọn ọmọ wọn di àlùmájìrì wọ́n jẹ́ káwọn ọmọ wọn máa rí iṣẹ́ oúnjẹ kọ́ máa rí báárà gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ jẹ́ ká lọ dira ọmọ Yorùbá dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá ilé já pẹ́rẹ́ àtàbó nílé àtàbó lóde àtàbá jẹ́jẹ́ ni mo jókòó mi. Ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ ká lọ dira ọmọ Yorùbá mo ń tún sọ ẹ jẹ́ ká lọ dira. Kẹjẹ ń gbé náà bàbá máa egun síta kẹ̀yìn tẹ́ bá fẹ́ dira bóyá in any aspect kàbí wọ́n tó ní spiritual problem nọ́mbà bàbá máa egun òun rè. ògbénu omi ríran ń tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ní tiẹni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ní tiẹni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adífábí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilẹ̀ tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira ṣe pé mò ń tẹnu mọ́ ẹ jẹ́ ká dira yìí torí a ò mọ ọwọ́ tí wọ́n lè fẹ́ yọ gbogbo alárí ọwọ́ tí wọ́n yọ nígbà ayé Jonathan kò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ pé wọ́n kọ̀ dédé vote out to you Jonathan no torí pé wọ́n mọ̀ pé Jonathan fẹ́ pín Nàìjíríà Goodluck Ebele Jonathan wọ́n mọ̀ pé kọ́ńfàbù tó pè é láti pín Nàìjíríà ni wọ́n mọ̀ òun lẹ́sẹ̀ rí tí wọ́n jẹ́ kí Peter Obi débẹ̀
wọ́n mọ̀ pé tí Peter Obi bá débẹ̀ ó máa pín Nàìjíríà, and àwọn people a lot of them are cancers. Mi ní ọ̀pọ̀ láti sọ ọmọ Yorùbá ẹ má gbàgbé kẹ like ẹ share kẹ comment kẹ turn notification bell ní so that gbogbo àtà bá ti ń ju fídíò lẹ̀ ẹ máa rí ní ọlọ́kan òjọ̀kan. Ẹ má gbàgbé ẹ pín fídíò ìkẹ́dẹ̀ kọ opinion in comment section.